So ẹ̀yin ará lé ètò ṣì ń tẹ̀síwájú àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí abala ìgbàlejò wa ló já sí. Bẹ́ẹ̀ ni star wà nílé pẹ̀lú wa o, star gidi gan ni. Orúkọ wọn ni Idowu Odugbemi aka ID. Àwọn ni wọ́n ẹ̀ṣẹ̀ win ní Nigerian Idol season 4. Bẹ́ẹ̀ ni second runner up ẹ wo àǹtí ìgúdù. Ẹ ti mọ gbogbo làlà kókó fẹ̀fẹ̀ inú Nigerian Idol gbogbo ẹ̀ pátápátá ló pin sí bí o. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ará lé ẹ join mi láti welcome ID. ID. Good to see you. Hello, Nigeria. Go easy. Let the one bá mi rock grey hair. Kí ló ṣe o? Kí ló tẹ̀ rock grey hair? Eku copycat. No. Mo ṣe rí sí ni no anyway. Mo ṣe ń wo ni. Èmi ti ń ṣe. Èmi náà ti ń ṣe tipẹ́ mo kàn ní kémi náà tún lọ. The black is beautiful. Ẹ káàbọ̀ sórí ètò wa. ID. Hi chop knuckle. Ẹ chop ẹ̀ ń bí báyìí. Mo máa wo yín fa. Mo máa wo yín. Ẹ̀rín yìí náà ni. Bóyá ẹ̀rín yẹn náà lè fi gbé second mi mọ̀. So, Adele sọ. Ẹ bá wa kí gbogbo àwọn olólùfẹ́ yín ni. Well, ẹ̀yin tèmi tẹ́ wà nílé o, ẹ̀yin tèmi tẹ́ vote fún mi, mo fẹ́ kí yín pé ẹ ṣé o. Sorry, it's gonna be a bit difficult speaking. Ẹ máa ti ń sóyìnbó ẹ̀ sí Nàìjíríà. Bẹ́ẹ̀ lọ sí try o. Ó yá ìdábòlẹ̀. Ẹ ṣé o, ẹ ṣé tẹ́ vote fún mi o, ẹ ṣé tẹ́ dúró tì mí láti 2014 dé ìsinyìí o. Mo ti padà wá nísinyìí o, ó gbóná fẹ́lifẹ́li bí àmàlà. Ó gbóná. Tó jiná gangan. Èyí wà. Kò easy Nigerian Idol. So easy. Kàtẹ́ tó sọ pé òkè o, ara gbá ni, ara form ni o, à ń lọ for audition ni, ẹ mú báwo ló ṣe máa kú bí omi. Kọ́tẹ̀ tó wá mú yín pé òkè ẹ tún máa wọnú ilé yẹn lọ, kẹ́ tún wá wọnú ilé yẹn tán, kẹ́ tún wá ṣe gbogbo bẹ́bẹ́ tẹ́ tún jáde pẹ̀lú igbákejì. Ẹ sọ gbogbo ìrìn àjò yẹn, ẹ jẹ́ ká mọ̀. Well, Nigerian Idol mo audition. Wow. Ṣé máa mú yàn láì ṣe audition? Mo audition. Báwo lẹ ṣe wá ṣe? Well, mo lọ fún karaoke competition ní Ikeja City Mall. Okay. Mo dẹ̀ gbé first. So first yẹn wọ́n fún mi ní phone kan àti fast track card sí Nigerian Idols. Mi ò audition. Wow. Mo kàn meet àwọn judges, mo dẹ̀ jẹ́ lọ. Ẹ meet àwọn judges. Mo Kí lẹ sọ fún wọn? audition. Okay. Mo meet stage tí èèyàn máa meet àwọn judges. Kò ń ṣe first auditioning stage, mi ò ṣe yẹn. Okay. So mo kàn lọ mo meet àwọn judges, wọ́n dẹ̀ mú mi as top 100. Orin tẹ́ kọ ẹ ní ìdíje tẹ́ lọ tẹ́ fi mú first. Tó fi fún yín ní direct visa straight. Orin tí mo kọ pọ̀. Mo lè kọ jù tẹ́rí pé àwọn èèyàn feel jù tó dẹ̀ fi mú yín. Ṣé o mọ̀ pé kéèyàn tó lọ fún ìdíje bẹ́ẹ̀ yẹn wá ti plan rẹ̀ dáadáa pé orin yìí ni mo fẹ́ kọ ajórin tó nífẹ̀ẹ́ sí jù ajórin tó mọ̀ kọ dáadáa kọ fáwọn ará. But kí n tó kọrin náà mo ò plan láti lọ fún Nigerian Idol. Mo kàn ṣeré lọ mọ́ mo dẹ̀ ó dẹ̀ bọ́ sí everything Ọlọ́run kan tó bákan oore ọ̀fẹ́ thank you everything kan Ọlọ́run kan tó ó dẹ̀ lọ bẹ́yẹn mo dẹ̀ wọlé top 100, top 30, wow. top 12, 20, top 12, first runner up, just like that. Ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ó ṣẹlẹ̀. Ẹ fún wa lórí yẹn. Orin tẹ́ kọ for audition gangan. Orin tí mo kọ for audition gangan, mo ṣe audition, but orin tí mo kọ nígbà tí mo meet àwọn judges, mo kọ Mariah Carey, orin Mariah Carey kan ni. But má ti kọrin wá gbowó, kò sórí ọ̀fẹ́ mọ̀. Kí ló ń ṣe? Ọbẹ̀ máa kú. Èmi tí mo máa vote fún yín wá. Máa vote fún yín tẹ̀mí tí mo lé tẹ̀tẹ̀tẹ̀. Ẹ gbájúmọ̀ owó yẹn ẹ gbà mọ́tò kó ṣe mọ́tò. Okay, orin tí mo kọ Mariah Carey Hero. Yes. Ṣé ti ready? A ti ready. There's a hero. If you look inside your heart, you don't have to be afraid of what you are. There's an answer if you reach into your soul, and the sorrow that you know will melt away. No, please continue. Emma Colome. And then the hero comes along with the strength to carry on.
and you cast your fears aside, and you know you can survive. So when you feel like hope is gone, look inside you and be strong, and you finally see the truth, that a hero lies in you. Oh, like crying. Wow. Ayinke ṣonke ni. Èmi gan ké. Tissue please. Producer, tissue please. Oh, thank you. Irú ọwọ́ wo rèé? Àwọn ni. Àwọn tó máa ń mú yẹ àti tó máa ti win tó. Wow, Ayinke. Ohun yín fantastic. Beautiful. Thank you. But àmọ́ kó tẹ̀ tó di pé ẹ̀yin náà ti ń rò pé mo fẹ́ jáde, mo fẹ́ máa kọrin, mo fẹ́ ṣe báyìí tí máa mọ̀ nínú yín tẹ́lẹ̀ pé ẹ lè kọrin. Àbí àtìgbà ó ní. Bẹ́ẹ̀ni. Well, mo orin yẹn ti bẹ̀rẹ̀. Àwọn èèyàn máa sọ pé wọ́n ti ń kọrin látìgbà tán ti wà nínú womb mọ́mì wọn, but tèmi ò rí bẹ́ẹ̀. Àtọ̀run lẹ́yìn tí ń kọrin tí. Well, mo bẹ̀rẹ̀ sí ní kọrin ìgbà tí mo kéré ní church mo ti bẹ̀rẹ̀ sí ní kọrin, then mo join choir kan fellowship, then from there mo máa ń lọ karaoke nígbà tí mo dàgbà sí, then mo join compassion band ní 2003. Mo join compassion band nígbà yẹn sí 2004, then bí a mo kọrin ní Sheraton lobby ní 2005 for a while kí n tó lọ school. Tó lọ sí university. University wo lẹ lọ? Ládòkè Akíntọ́lá University of Technology. Àgbẹ̀. You can kwebe. Ọmọ forget pé ìbílẹ̀ náà ẹ máa gbé pé mo ṣe kán náà. Ẹ lè kwebe ní gidi. Ní gidi. Máa ṣánko ní gidi. Ẹni gbogbo àwọn èròjà iṣẹ́ yẹn. Wọ́n ti ẹ̀ wo ṣe fún wa fóbìnrin ni wá ní school. Wọ́n máa ní ká náwó báyìí ni. Ibi tọ́wọ́ ẹ̀ dé lọ sàlẹ̀ báyìí wọ́n ló máa ṣán gbogbo rẹ̀. Kí ló mú yín lọ read irú course rẹ̀? Kò ń ṣe pé mo mọ̀ọ́mọ̀ lọ school pé mo fẹ́ ka agric. Nursing mo fẹ́ ṣe tẹ́lẹ̀, but ìgbà tí mo wọ school gbà yẹn wọ́n fún mi ní nursing, agric náà fún mi. Mo lérò pé gbà yẹn pé okay màá change tí màá wọ 200 level, but course yẹn wà interesting, mo like adventure gan. So okay àpọ̀ obìnrin àpọ̀ rárá níbẹ̀ máa ń pè jẹ́ ń dúró jẹ́ nǹkan try kí n wò ó, because wọ́n dẹ̀ sọ pé opportunity ṣì wà láti cross later, so mo kàn dúró pé kí n try and mo kàn fall in love pẹ̀lú course and Àgbẹ̀lọ́ba sí. Bẹ́ẹ̀ ni Àgbẹ̀lọ́ba orin wo lẹ máa ń nífẹ̀ẹ́ sí kẹjọ síjú, orin wo lẹ like ní gbogbo orin tó tẹ̀ kún lùwà yìí, orin wo lẹ máa ń jó síjú. Orin pọ̀, mo like àpàlà gan. Àpàlà yàtọ̀ sápàlà ń pè wọlé tún ní wọlé tí ń fẹ́ sí. Èmi máa ń gbọ́ àwọn orin ayé àtijọ́. Ìbílẹ̀ mo ti pé ìbílẹ̀ ni. Mo máa ń gbọ́ orin ayé àtijọ́, mo like Sunny Adé. Sunny Adé gan. Gbogbo orin like wọn. Mo like Sunny Adé gan. Sunny Adé. Ká mú kan fún yín nínú gbogbo orin King Sunny Adé àbí? Nínú gbogbo ẹ̀kẹ́. Pé kakọ̀ fún yín kan. No, kakọ̀ tẹ̀lé láì kakọ̀ máa fún yín kan tẹ̀ nífẹ̀ẹ́ sí. Bẹ́ẹ̀ tẹ̀ nífẹ̀ẹ́ sí kan nínú orin yẹn. Kó ṣáà ti jọ orin King Sunny Adé. Gbogbo ẹni tí wọ́n nílé ẹ jẹ́ ká lọ jó sí orin King Sunny Adé. Èyí tó dídẹ̀ rí ní ká ṣe ń kọ́lé fún nínú ilé. Èyí tẹ́yìn rọ kíní ló fi ń gbà yìí láwùjọ ẹyẹ. Èyí tó dídẹ̀ rí ní ká ṣe ń kọ́lé fún nínú ilé. Èyí tẹ́yìn rọ kíní ló fi ń gbà yìí láwùjọ ẹyẹ. Bàbá ń wúwo lọ. Bàbá pàdé yìí lọ́nà. Bàbá ń wúwo lọ. Bàbá pàdé yìí lọ́nà. Ó yẹ ká padà sílé. Nítorí wípé bàbá lówó ọ̀hún tán. Yìí la ó fi ra o.
gbayì láwùjọ. Èdùmàrè ó jẹ́ ìgbàyè nínú ẹbí. Èdùmàrè ó jẹ́ ìgbàyè nínú ọ̀dọ́dọ́. Kí bàbá jókòó pọ̀, kí bàbá jẹun. Wọ́n fẹ́ nílé alá.